Ọláìdé Lawal àwọn ní bàbá ti gbowó lọ́wọ́ Mákindé ló jẹ́ kí wọ́n máa sọ eléyìí tí wọ́n ń sọ yìí. Mr. Adéyẹmọ Moses àwọn ní ṣé ká má pa irọ́ Ṣèyí Mákindé ṣe dáadáa ṣùgbọ́n lójú àwọn ẹlẹ́gàn kò ṣe nǹkan kan náà ni. T-Sport àwọn ní láti ọdún 2007 ni èmi ti kúrò ní ilẹ̀ Ìbàdàn nítorí náà èmi ò lè dá sí ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ. Ustaz Sikrulai àwọn ní bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n ṣé ìlú Ìbàdàn nìkan ni ó wà nípínlẹ̀ Ọ̀yọ́ àbí ìlú Ìbàdàn nìkan ló dìbò fún Ṣèyí tí kò fi yà sí àwọn ìlú mìíràn ó lágbára o. Ìbà Elédùmarè o kábíyèsí ọba tẹrẹrẹ kárí ayé mo sì bá àwọn àgbààgbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tí ọba Elédùmarè tó gbélé ayé lé lọ́wọ́ ẹ jẹ́ ojú mi ṣe o mo sì bá àwọn àgbàlagbà wọn ní ìkọ́kì kọ́bálá ìtàkùn kítàkùn kéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fínní ládìẹ tó kó ìmọ̀bọ̀ àwa àti yín àní làlọ́dẹ àwa àti yín àní ìrìn àrìnfẹsẹ̀ sí ìtajẹ là ń wá lọ ọba Èdùmàrè kò ní jẹ́ ká pàdé tí ó jẹ wá lágbára dẹ́dá. Mo ti mú èrò àti ìwòye àwọn èèyàn mo ti mú wá tipẹ́ lórí ìkànnì yìí lórí àwọn ọ̀rọ̀ tí ó ń lọ ní ilẹ̀ Yorùbá káàkiri ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáláyé. Ṣùgbọ́n lénìí mo fẹ́ mú ìwòye àti èrò àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbáláyé lórí ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà nígbà kan olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ tí bàbá sọ ní ọjọ́ Wednesday tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé tó sísọ ibùdókọ̀ tìgbàlódé ìyẹn terminal bus àbí bus terminal ìtẹ́bá pẹ́ńbẹ́ eléyìí tí ó ṣe sí Ìwó road ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́ Wednesday oní gómìnà sí terminal yẹn lára àwọn tó pè láti wá bá a ṣe àjọyọ̀ ètò yẹn ó ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ oríṣiríṣi ètò ló wáyé lọ́jọ́ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ òun ló ti wá ń fọ oríṣiríṣi awuye ìwòye àríwísí lọ́dọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọmọ ìlú Ìbàdàn àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ni ọ̀rọ̀ tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ tó ti ń fa àríwísí lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà màá mú wá fún yín tí a sì jọ gbọ́. Bákan náà màá mú fídíò tí Mufti ilẹ̀ Ìwó ọ̀rọ̀ tí ó sọ lórí kíkéde tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé bó ṣe kéde amòfin Bilal Akínọlá gẹ́gẹ́ bí ìmáàmù tuntun fúnlùú Ọ̀yọ́ Aláàfin. Kí ni Mufti Ìwó sọ? Màá mú wá fún yín tájọ gbọ́
tí a sì jọ fi èrò àti òye tiwa hàn lórí rẹ̀. Ẹ jẹ́ kí n dé ilé ẹ̀kọ́ Basam College tó wà ní ìlú Ìlaramọ̀kín. Mo sọ fún yín pé kí n tó lè fọwọ́ sọ̀yà fún iléeṣẹ́ kan tàbí product kan tàbí nǹkan kankan lórí ìkànnì yìí, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé mo rí i dájú, mo lè fọ ọwọ́ wọn sọ̀yà ìní torí pé mo mọyì orúkọ púpọ̀, mo sì mọ ẹni tó máa ń nàyàn èèyàn ó tó bìdì orúkọ kí n tí ò tó nǹkan kó wá bọ orúkọ tí èèyàn ti ń build, orúkọ tó ti dáa tí èèyàn ti ń build láti bí ọdún púpọ̀ sẹ́yìn, kí nǹkan kankan kó wá bàjẹ́ mọ́yàn lọ́wọ́, mo máa ń sá fún un. Mo sì nígbàgbọ́ pé téèyàn jẹ́ ó sàn ju téèyàn jẹ lọ. Àwọn nǹkan tó máa ń gáìdì mi lórí àwọn ìpolówó tàbí ìkéde kan tí màá bá mú wá fún yín lórí ìkànnì yìí nìyẹn. Ìdí ìlú lọ́wọ́ jẹ́ kí n máa sọ fún yín nípa ilé ẹ̀kọ́ Basam College. Bóyá wọ́n ti ní àwọn ìwé ẹ̀rí tó yẹ kó o ní nínú WAEC tàbí NECO tàbí GCE, àti wá wọlé ìwé gíga wá dogun nípa ìṣòro JAMB UTME tàbí àwọn exam téèyàn máa ń ṣe wọlé ìwé gíga yẹn, ní tí iléèwé àbí ilé ẹ̀kọ́ Basam College tó wà fún nìyẹn. Fọkànbalẹ̀, ó ti dìrọ̀rùn tó bá ti darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ Basam College. Àwọn tí wọ́n ti jáde nílé ẹ̀kọ́ yẹn, ó wà lára àwọn tí ń fi mí lọ́kàn balẹ̀ tó jẹ́ kí n máa polongo wọn, ìyẹn Basam College, torí pé àwọn ẹ̀rí wà láti fi sọ̀yà, láti fi gbóyà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti gba ilé ẹ̀kọ́ yẹn kọjá. Àwòrán wọn náà lẹ̀ ń wò yẹn, tí wọ́n dẹ̀ ti yege nínú JAMB UTME, kódà ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí iléèwé wọ̀. Bẹ́ẹ̀ ni, tí wọn náà bá wá ń wò wípé ó fẹ́ kí ọdún yìí ó tún bọ́mọ lọ́wọ́, ó fẹ́ yege nínú ìdánwò UTME JAMB UTME, ìwọ kàn sí ilé ẹ̀kọ́ Basam College. Wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí bí èèyàn ṣe lè yege nínú JAMB UTME, bó lèèyàn ṣe lè ṣàṣeyege. Wọ́n ti ń ṣe lọ́wọ́lọ́wọ́, ti bẹ̀rẹ̀ báyìí, kò wá tí ì bọ́, láti jẹ́ pé kí wọn náà darapọ̀ mọ́ wọn. Ibi tó wà kò ní í ṣe, kì í ṣe problem, torí pé wọ́n ní accommodation fáwọn tó bá wá látọ̀nà jíjìn, fáwọn akẹ́kọ̀ọ́ tó bá wá látọ̀nà jíjìn. Ìwọ kàn pé nọ́mbà wọn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kó sọ tó ẹ bá fẹ́ fún wọn, ibi tí wọ́n ti fẹ́ wá ṣàlàyé fún wọn. Mo sì mọ̀ wípé dídùn lọ́sàn ó so, báwọn kan ṣe ń dúpẹ́, ìwọ náà padà dúpẹ́. Are you ready to score high in your JAMB exams and secure admission into your dream university? It's your time. Don't miss this golden opportunity as Basam College of Advanced Educational Study presents a 7-month intensive JAMB coaching program. We have experienced tutors, conducive environment for learning, and our proven track record will help you aim higher and score big. Accommodation is available for long-distance students. Our people in Akure, Ìlaramọ̀kín, Èrò, Ìṣàrùn, Ìpógun, Ìgbàràòkè, Ìbúlẹ̀ṣọ́rọ̀ and its environ. Grab this opportunity now. Get ready for a 7-month intensive JAMB coaching program that sets you up for excellence. It is flexible for everyone, featuring morning and evening classes. The 7-month intensive JAMB coaching program is scheduled to start on October 2025. You can join us today at number 38 Ajegunle Street, right beside Freddy K, Ìlaramọ̀kín, Ondo State. You can also call or WhatsApp this number 0703 671 0638 0703 671 0638. Success starts with the right preparation, and your journey begins here. Basam College, raising champions for tomorrow. 07036710638 ọ̀gbọ́dàdà 07036710638 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Basam College Advanced Study. Ìwọ pè wọ́n, bá wọn sọ̀rọ̀, mo sì mọ̀ wípé ìwọ náà dúpẹ́ nípa ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ
kí ni ààrẹ Ọbásanjọ́ sọ nípa ìṣèjọba Olúwaṣèyí Mákindé lásìkò tí wọ́n ń sísọ lójú támínà ilé tí ìjọba Ṣèyí Mákindé kọ́ sí Ìwó Road nílùú Ìbàdàn. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní mo gbé òṣùbà káre fún Ṣèyí Mákindé bó ṣe mú ìlú Ìbàdàn dùn gbé fáwọn aráàlú lórí ìpèsè àwọn ohun amáyédẹrùn. Ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ nìyẹn. Ẹ jẹ́ ká wo èrò àti ìwòye àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan tí wọ́n sọ yìí. Prince Salaudeen Kamal Oyewole wọ́n ní nítorí pé wọn kò pè yín wá sí Èkó kẹ́ wá wo àrà tó ju ìyẹn lọ ni ò jẹ́ kẹ́ mọ̀ pé gómìnà míì náà ń ṣe dáadáa ní ilẹ̀ Yorùbá ju Mákindé lọ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Prince Salaudeen nìyẹn. Maruf Adéyẹmí ẹni Ọlọ́run dá, àwọn ní ẹni tí ó bá fẹ́ tún ìlú ṣe kò ní wojú aráàlú, nígbà tí Rájí Fáṣọlá fẹ́ tún Èkó ṣe kò wojú aráàlú rárá. Kazeem Lazeez àwọn ní kò sí oríyìn fún ẹni tí ó ń ṣiṣẹ́ lọ́wọ́ àfi tí ó bá parí rẹ̀. Mr. Serif Lawal àwọn ní ẹ̀yin náà ò ṣe Ògùn ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ dáadáa. Princess Olútúndé àwọn ní Mákindé gbìyànjú sà ẹ̀gàn ni okay. Nurudeen Àyànwùmí Kádéwọ̀lú àwọn ní ó ṣe nǹkan amáyédẹrùn sílùú Ìbàdàn ó sì bà gbogbo ìjọba ìbílẹ̀ jẹ́. Èrò tẹnìkan tó nìyẹn o. Ọláìdé Lawal àwọn ní bàbá ti gbowó lọ́wọ́ Mákindé ló jẹ́ kí wọ́n máa sọ eléyìí tí wọ́n ń sọ yìí. Mr. Adéyẹmọ Moses àwọn ní ṣé ká má pa irọ́, Ṣèyí Mákindé ṣe dáadáa ṣùgbọ́n lójú àwọn ẹlẹ́gàn kò ṣe nǹkan kan náà ni. T-Sport àwọn ní láti ọdún 2007 ni èmi ti kúrò ní ilẹ̀ Ìbàdàn, nítorí náà èmi ò lè dá sí ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ. Ustaz Sikrulai àwọn ní bẹ́ẹ̀ ni o, ṣùgbọ́n ṣé ìlú Ìbàdàn nìkan ni ó wà nípínlẹ̀ Ọ̀yọ́ àbí ìlú Ìbàdàn nìkan ló dìbò fún Ṣèyí tí kò fi yà sí àwọn ìlú mìíràn? Ó lágbára o. Nìkan sọ nìyẹn. Ọ̀nà pẹ̀mí pọ̀ àwọn ní for me o, honestly speak, I never see single development in Ibadan. Come and see Onitsha. Ọ̀rọ̀ tẹnìkan tó nìyẹn. Ọ̀nà pẹ̀mí pọ̀ àwọn ní Olúwaṣèyí ọmọ Mákindé gbìyànjú o, kódà ó ra ọjọ́ ọ̀la ọmọ wọn sílẹ̀ torí wọ́n ṣe dáadáa púpọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ìgbà tó bá tó kúrò níjọba ó dìgbà tó bá tó kúrò níjọba ká tó mọyì ọmọ Mákindé. Àwọn tí wọ́n ń ṣèlú wọn kì í níyì tán bá ń ṣèlú lọ́wọ́, gbà tí wọ́n bá kúrò látó máa ń mọyì wọn. Ọ̀rọ̀ tí ọ̀nà ọpẹ́ mi pọ̀ nìyẹn tí wọ́n sọ, òun lè gbọ́ ta mú wá fún yín àtàwọn míì gẹ́gẹ́ bí ìrà àti òye tiwọn lórí ọ̀rọ̀ tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n sọ nípa ìṣèjọba Olúwaṣèyí Mákindé nílẹ̀ Ìbàdàn. Ẹ jẹ́ kí n mú fídíò tí mo ní Mufti Ìwó tí wọ́n ní wọ́n ṣe tí wọ́n fi sọ̀rọ̀ nípa bí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ kó bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé bí wọ́n ṣe kéde amòfin Bilal Hussaini Akínọlá gẹ́gẹ́ bí ìmáàmù àgbà tuntun fúnlù Ọ̀yọ́ Aláàfin. Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò ó kájọ gbọ́, kẹ́ wá jẹ́ kí n mọ èrò àti òye títí yín lórí fídíò yẹn. Ẹ ṣé. Aláàfin àròlé òótọ́, àròlé gangan fún bàbá tó ṣẹ̀ wálẹ̀ Oòduà, àròlé gangan nù
èmi nínú ìgbàgbọ́ tàwa ni pé ọba yìí òun ló lórí gbogbo àwa Yorùbá kì í ṣẹlòmíì ẹnìkan lè máa pé àìlò lórí àwọn ẹlẹ́bọ ṣùgbọ́n ọba èyí òun ló lórí àwa Yorùbá gẹ́gẹ́ bí Olúwo bá ṣe kàkún pé òun ló lórí àwa mùsùlùmí ọba àwa mùsùlùmí torí ọba yìí òun bá lórí gbogbo nǹkan tiẹ̀ ni inú wa dùn fún ọ̀rẹ́ wa tẹ́ èèyàn ní imam nǹkan mẹ́ta nínú wa fi dùn ọ̀rẹ́ wa náà bàbá wa wọ́n ti di bàbá wa o torí wọ́n ti di ọ̀gá lé a lórí ní gbogbo àwa mùsùlùmí nílùú Ọ̀yọ́ àbí Ọ̀yọ́ land bàbá wa al-imam barrister Sheikh Bilal Akínọlá mo kí àwọn náà bí wọ́n kú oríire bí wọ́n yàn wọ́n ní ìmáàmù àmọ́ náà ni ìmáàmù yìí Ọlọ́run ó jìṣẹ́ kẹ́rì sí ṣùgbọ́n nǹkan mẹ́ta nínú wa fi dùn sí ọba Akeem Aláàfin nǹkan mẹ́ta a rí i pé number one ìwà yín ìṣe yín níṣẹ́ tẹ́ ẹ débẹ̀ yìí ẹ kì í sọ ọ̀tá àwa mùsùlùmí wàláì number one yẹn ẹ gbẹbọ lórí pé ẹbọ làwọn ń ṣe o ọ̀rọ̀ àwọn kan ń ṣe ẹbọ tí wọ́n fi ń sọ̀tá Islam ẹ gbẹbọ lórí rárá ọba lẹ gbé lórí pé ọba lè ní torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́bọ kan lẹ̀ bá lọ rí wá awo àbẹ́nìkan tí máa ń sọ̀pọ̀tì ẹlẹ́bọ lẹ́bàá ní èyí lè máa ń sọ̀pọ̀tì ẹlẹ́bọ ó ní ọyẹ kọjá máa ń mu Ọ̀yọ́ kábíyèsí Aláàfin iyì yín ó ní wípé bàbá yín látijọ́ tó ti ṣe àwọn ọmọ rẹ̀ lẹ́tẹ̀ ń pe Yorùbá majority ọmọ rẹ̀ lónìí nílẹ̀ káàró òjìire mùsùlùmí ni wọ́n. so ibi tí ọmọ bá sì ń ṣe tí bàbá bá jó lórí ọgbọ́dọ̀ ọmọ bíi ọmọ ìwà àwọn ọmọ Yorùbá original lónìí ìtọ́pọ̀jù nù wa mùsùlùmí ni wa kódà kan lẹ ẹlẹ́bọ ọmọ Christian wọn ò tí tó mùsùlùmí tí ń bẹ lẹ Yorùbá tó jẹ́ Yorùbá. ẹ wá fẹ́ yan èèyàn láàrin wa àwọn ẹlẹ́bọ àfáà wa wọ́n ń bẹ kò sí ìlú tí wọn ò sí tẹ́ ẹ bá ti mú ẹ ní ìsìn láti ọmọ ẹlẹ́bọ ẹgbẹ́ yìí lẹ́sìn kí ni lẹ́mú bàbá ìtẹ́ èèyàn yìí ìṣẹlẹ́bọ àfáà ni ọ̀jọ̀gbọ́n ni onílàákàyè ni ẹni tó ṣe é fẹ̀yìntì ni ẹni tó ṣe é proud pé ìmáàmù Yorùbá lè yí kódà bí àwọn kan tó ẹgbẹ́ máa ń bú ànábì àwọn òpònú kan tí kéwò yé àfáà dáadáa lè yí èyí tẹ́ èèyàn inú wa dùn ìdí aláàkọ́rùn sẹ́rí ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé lọ́wọ́lọ́wọ́ nù tí ń jẹ wá ń yà òun ni àwọn aṣáájú ẹ̀sìn tó jẹ́ wípé wọn ò ní tí wọ́n lè máa pánlé lára wọn àwọn aṣáájú ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀jẹ̀ lè máa mú ni àbí wọ́n fi jẹ́ mufasiru ni àbí wọ́n fi jẹ́ aṣáájú ẹ̀sìn ni kò sì sí nǹkan tí Islam máa fi pààyàn lé lára wọn ó ní mà. ẹ wá lọ yẹ ẹni tó pé ọmọ kéwú ó tún mọ̀wé barista ni ibo la ti rú ẹ lẹ́yìn fún ọpọlọ fún wa ní bàbá ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ PhD Dr. Yunus Ayélára ọlọ́run ẹ̀fọ́ wa ní PhD kan náà ní wò ń bí ìmáàmù wo ò ní ọlọ́run tó wá fún wa ní irú Ọ̀yọ́ ìlú ńlá Ọ̀yọ́ ìlú a máa ń sọ̀rọ̀ nípa àwọn ìlú Yorùbá tó tóbi ju especially tá a lè fi Islam proud ń bẹ Ògbómọ̀ṣọ́ a lè fi Islam proud ń bẹ ìlú Ọ̀yọ́ a lè fi Islam proud ń bẹ especially irú àwọn mọ́mù tọ́lọ́wọ́n bá yíyàn síbẹ̀ àtàwọn ọdún mi náà wọn ìlú àgbàríkà mi náà pọ̀ o ṣùgbọ́n tóbi tó ibi tí nǹkan ti ń àwa mùsùlùmí tá a nìkan ṣe tọpọlọ wá sì pé tá a pọ̀ ńlẹ̀ Yorùbá tí ń wọ̀ tí pé ta ni ọ̀jẹ̀ lè máa mú o irú ọba wo lè yí o ṣùgbọ́n ẹni ó yẹ wá tó yẹ ní máa mú lẹ́lọ́rì yíyàn ní Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì tá a dúpẹ́ sí nípa ẹni ó ní mọ̀lẹ́yàn àpọ́nlé ara mùsùlùmí Yorùbá ó ti ń padà sára rẹ̀ ìfún àyìn àwọn tá a níhùn ní Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù tuntun ní ìsìn lọ́yọ̀ọ́ wọ́n ti tó fi proud lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ọba tẹ́ bá fẹ́ gba orí yẹ̀ tẹ́sí ẹ̀kọ́ Ọlọ́run ó bínú sí irú tẹ́ ẹ̀kẹ́ máa ṣe rèé o ẹ má yàn àwọn àmọ́mù ọ̀dẹ́ o àmọ́mù tó ti gbó tó yẹ pé ìkàkùkà wọn máa kà lórí mímbàrí o àwọn tí ọmọ kéwú kọ̀yọ́ gbà kí wọ́n yàn wọ́n máa mọ́ yọ́ tọ́ka sẹ́lòmíì tọmọ kéwú jùlọ pé òun ni kọ̀yẹ̀kọ́ jẹ ìmáàmù láfi pè ní ìmáàmù ọ̀dẹ́ nítorí ọ̀ máa ṣe nítorí ò lè ṣe kọ́lọ́run kó fi yàn ọ́
torí nǹkan ń pè ní máa mú ọgbọ́dọ̀ nímà ọgbọ́dọ̀ já wọn kúrú ntù tí wọ́n kàn ń balẹ̀ ayé jẹ́ ogun ní àmọ́ àwọn nímà máa mú ọyẹ wa. ẹlẹ́ẹ̀kẹta bàbá wa Aláàfin ìmáàmù tẹ yàn yìí wọ́n mọ̀ yìí pé nǹkan ti kọjá tọ́pọ̀ níwájú yín ọ̀rọ̀ ti pọ̀ lé lórí ṣùgbọ́n wọ́n lọ́lọ́pọlọ onílàákàyè onímọ̀dáhùn làákàyè mọ́ nínú tó nù wá nù ní ìdarí àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá lónìí òun ni ọgbọ́n tàbí ìmọ̀ ẹlòmíì nímọ̀ kò gbọ́n ẹlòmíì sì gbọ́n ìmọ̀ ní ọjà àmọ́ ìmọ̀ tí ò ní ọjà àmọ́ bọ́gbọ́n rẹ̀ sì tó ṣé ẹni máàmù tó ẹyàn yìí máàmù tó ní làákàyè ni ó ti tọ́ka sí pé náà ní làákàyè torí àwọn nǹkan tí wọ́n lè fi halẹ̀ mọ́ yín àwọn nǹkan tí wọ́n lè fi tàn yín bí kò sọ pé sẹ́yìn pé ẹ̀gbélé ṣùgbọ́n ní ìsìn ìwà tẹ wọ́ ó tọ́ka sí pé bẹ́ẹ̀ gbélé ẹ mọ́lé ju ẹni tí ń gbélé mi lọ torí ọgbọ́n náà tí wọ́n bá ní ẹnìkan ní sàtíkéètì lọ́wọ́ kò tí ì tó so ní experience ọgbọ́n ìmáàmù yìí gbọ́n o ìmáàmù tó fẹ́ràn everybody yìí o mo wá ń sọ fún gbogbo àwa ìmáàmù pátá àtàlálàáfà pátá àti mùsùlùmí pátá nílùú Ọ̀yọ́ even ní gbogbo ilẹ̀ Yorùbá ẹja support ìmáàmù yìí náà ara àwọn ìmáàmù òtọ́rì ara ìmáàmù wọn á sọ fẹ́yìn náà ẹ táwọn express lọ́dọ̀ yìí ni pé orí yín pé ẹni mọ̀ olóòótọ́ ni yín ẹ̀yin ò ní bú àwọn sàbí ànábì ẹ̀yin ò ní sọ̀sọ́kúsọ ẹ̀yin ò ní sefátó òsì ẹ̀ní sewáàsí òsì ẹ̀ní polówó ẹbọ ẹ̀ní gbẹ́bọ lárugẹ gbogbo dáadáa táwọn express lọ́dọ̀ yìí bàbá imam ọ̀dọ̀wọ̀ yìí o bàbá imam ọ̀dọ̀wọ̀ yìí o ẹ má disappoint wa o ẹ sì má disappoint kábíyèsí èyí tí kábíyèsí ṣe ó pọ́n wa lé o ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ bá ní kí bàbá wa Láàfin tí wọ́n bá fún àwọn kùdárù àwọn ọ̀rẹ́ àwọn ẹlẹ́bọ tí wọ́n bá fún wa bí nǹkan ṣe rí òní rí báyìí inú wa ń dùn lónìí pé òun làákàyè wọ́n fún onímọ̀ ni wọ́n fún ẹni tí èsì ọ̀rẹ́ ẹlẹ́bọ ni wọ́n fún àdúgbò ẹ̀dọ̀ Ọlọ́run bàbá imam bẹ́ẹ̀ sì máa ṣe pẹ̀lú bàbá ọba yìí bẹ́ẹ̀ máa bá ní súnmọ́ wọn dáadáa tó fi máa mọ̀ nípa Islam sí dáadáa torí ọba yìí ní làákàyè ó kàn ní ìdí alásùn máa rí tí ó máa ṣàlàyé bí nǹkan ṣe rí fún wọn ni àwa gan a sì ń sọ lónìí pé ẹgbẹ́ yín la wà ẹ̀yìn yín la wà bàbá wa Láàfin ẹ̀yin lọ́ba gbogbo ilẹ̀ Yorùbá yìí o gbogbo ọba tó bá yọ wà ń bẹ kò sí ẹnìkan wájú yín ẹ wà lábẹ́ ẹnìkan kan olóṣèlú tó lọ gbé èèyàn léyé lórí tanra rẹ̀ jẹ ni òṣèlú ọ̀ lọ láìpẹ́ yìí òṣèlú tó ń gbé ọmọ ọba Fọ́sùn yọ lọ láìpẹ́ òṣèlú tó mú ń bọ̀ náà lẹ ti ń gbẹ̀yìn òṣèlú tó mí lẹ ti ń gbẹ̀yìn àwọn ará ilẹ̀ Yorùbá irú ọba bíi tiyín la lè pè lọ́ba ilẹ̀ Yorùbá ẹ̀rẹ́ yìí tó yà lọ tó ń ṣẹ̀ṣẹ̀ tí bàbá wa Oòduà ò sí ọkàn tanra rẹ̀ jẹ lásán ni ọba àròlé fún bàbá wa tọ́dá Yorùbá lẹ̀ Oòduà Aláàfin Abdulhakeem ni Abímbọ́lá Ọlákàyè wọ́n gbọ́n tiẹ̀ ẹni yóò gún o kábíyèsí ẹni yóò gún o ọmọ yín bẹ̀ lèmi náà ọmọ yín bẹ̀ lèmi náà àbọ̀ wà kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbọ̀ wà kí bàbá wa ìmáàmù náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni yóò gún làgbára láwà pẹ̀lú yín gbẹngbẹ́ng àwọn iṣẹ́ tí wọ́n máa dá lọ́nà o àwọn dèdèrè tí wọ́n bá ń bú àwọn bọ́ dá mi lọ́nà mi náà dọ̀ lọ́nà bọ́ bá já wọn ọjà so ọlọ́pàá náà ọmọ yẹn gbé ẹ bá ti bọ́ ọjà wọn kẹsì pé àwọn ẹsẹ̀ máa retí ìsìnrìn tí ó ti pọ́ ẹ bá ti fẹ́ pọ́ báyìí wọ́n náà kojú ẹ̀ ni má pààyàn o ṣùgbọ́n mọ́jẹ̀kẹ́nì kó fi ọ̀bọ wọ́n fi lọ sóò jẹ́ àáfàá àti tàwa kì í sáfọ́ ọ̀dẹ̀ tẹ́ àmú pílò tẹ́ fi fún lọ́rùn tẹ́ àmú pàgbẹ́ ẹgbà míì tẹ́ fi fún lọ́rùn pa nígbà tí ìpọ́wọ́ mi ò sí bẹ́ẹ̀ so wọ́n bá lọ jà ájà náà ni àwọn ò ní báyàn jà ẹ̀kọ́ Islam nù a sì ní ẹran kàti báyàn jà ṣùgbọ́n ààrẹ ìdí tẹ́nìkan bá fẹ́ bá àjà ká lè bàjà so gbogbo ayé tẹ́ máa ń lo tọ́ọ̀gì ayé yẹn ti lọ ayé òfin la wà yóò ọba náà lè sún ẹ̀wọ̀n ọba tó bá lo tọ́ọ̀gì kan àbí ọlọ́run ní àwọn kìnní kan tọ́ọ̀gì irú tí ilé tí wọ́n ti lò rí ní àwọn eré àkànyẹ gbàdúrà olófin ni amòfin asúnmọ́lófin àjọ ń sọ òṣèlú yìí ni àjọ wà ní ìjọba yìí ni kálukọ́ lọ ṣe gidọ̀ àwọn òòṣà olórí burúkú tẹ̀ ń gbé káàkiri tẹ́ máa ń mú jẹ tẹ́ máa ń pààyàn tálejò ọ̀gbọ́dọ̀ wọ̀lú kẹ́ lọ pa àwọn òòṣà ntì arìndìn ni máa jọba lórí òòṣà arìndìn ẹ̀gọ́ amúgbó aláìníláàkáyì ọ̀rọ̀ ìjọba lórí òòṣà ọ̀sán wọn àmọ́ sọ pé òun béèrè orí èèyàn òun béèrè ẹ̀jẹ̀ èèyàn kò ní dáa fún òòṣà wọn. bàbá olúwo ẹ kú oríire o òótọ́ ti múlẹ̀
ariwo tọ́tẹ̀ ń pa ó ti múlẹ̀ tí irú bàbá wa Aláàfin fi yan irú bàbá wa ìmáàmù tuntun yìí ẹni ìmáàmù Ògùn encouragement ló jẹ́ fún gbogbo èèyàn ọba yòókù tí àṣẹ mi máa yan ìmáàmù bá wà lọ́dọ̀ yín àtẹ̀yìn míì náà tó pé ọwọ́ yín làṣẹ wà ẹ gbé lọ sọ́dọ̀ ọba kọ́ sáyìn rẹ̀ ni ẹ má bá wa yan àwọn òpònú mọ́ tẹ́ bá ti yan òpònú gbogbo yín lòpònú o tìlútìlú yín lòpònú ẹ má yan òpònú mọ́ o àwọn tó bá ń kéwú dáadáa báyìí tó kàwé ọ̀dà ìtọ́jú ọ̀nà yẹn ni kọ́sá kéwú kọ́ mójútó kéwú kọ́ mọ́ sí àwọn dẹ̀dẹ̀rìn tí ń parọ́ mọ́ wọn mọ́mú Buhari o kọ́ mọ́ sí ẹni tí ń sọ̀tàn Ànábì Dáúdà pé ọgbà ìyàwó àìmọ́ kéwú ni o ẹlòmíì gan wà pé kò yá bá sàbíkẹ́ẹ̀tì sánáwì lọ́wọ́ rẹ o ìdàdí gan tẹ́ bá bá lọ́wọ́ rẹ̀ kẹ́ mọ́ sí hà ní níbi tí kéwú rẹ̀ wọ́dé because tí kéwú bá dàrú kò ní máa sọ pé Ànábì Dáúdà ó fẹ́ gbàyàwó ẹnìkan àwọn gbà tí ó bá rí tíátà àbí wọ́n ń kà á fún ni ìwé òun náà mọ̀ tí àkà dáadáa irú máa mú onílà káyè ní kẹ́ ẹ̀ máa yàn ìjọba wọ́n ẹ̀ máa ṣe competition fún wa bí ọba àlá ṣe ṣe bàbá ọba àlá ẹkú làkáyè wọ́n ṣe competition fún wa ni ẹni ó mọ kí ó jù ní wọ́n fi yàn ní máa mú onílà bó ṣe kẹ́ ẹ̀ máa ṣe nù ẹ̀ máa yí àwọn àmọ́ ológun àwọn ẹgbẹ́ yín tẹjọ́ ń lọ bí ogun tẹjọ́ ń lọ bí mítì ní ológbò ni irú àwọn àmọ́ báwọn tẹ bá ti yàn wọ́n ọ̀dẹ̀ ní yín lùn ọ̀dẹ̀ ní máa mú ọ̀dẹ̀ lọ́ba yẹn ọ̀dẹ̀ ní gbogbo yín Ọlọ́run má jẹ́ káwọ́ Ọ̀yọ́ dẹ o nílùú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n lẹ́fi jọba ọ̀jọ̀gbọ́n ní ẹfi jẹ́ lèmámù ọ̀jọ̀gbọ́n ní gbogbo aráàlú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ní mùsùlùmí bẹ̀. mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mufti ìlú Ìwó tí ó sọ nípa bí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Owóadé bí wọ́n ṣe kéde amòfin Bilal Hussaini Akínọlá gẹ́gẹ́ bí ìmáàmù àgbà tuntun fún ìlú Ọ̀yọ́ Aláàfin ẹ jẹ́ ká mọ èrò àti òye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí láyé àríwísí a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ sí ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ sí ń gbọ́ wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ẹ bá ní pé ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé ẹ jẹ́ kí n délé iṣẹ́ S2 Ultimate Herbal International ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. ẹni tó lò ó ló lè ròyìn tèrè bá dèrè lọ́dọ̀ àkọsábò